Yorùbá ló sọ̀rọ̀, wọ́n ní ilé ọba tó jó ẹwà ló bù sí. Òun ló dáfá fún ìwà tí kábíyèsí wù láti gbé ilé tí wọ́n gbé fún Queen Naomi pé kí wọ́n dé sí títí tí wọ́n fi parí ilé tiwọn. Wọ́n ní ilé tí àwọn ọba ń lò òun ni wọ́n gbé fún wọn láti dúró sí. Wọ́n ní ibẹ̀ wọ́n máa ń tibẹ̀ pa ni. Wọ́n ní ibẹ̀ fine. Wọ́n ní ó rẹwà. Ẹ̀yin èèyàn lé. Wọ́n ní bí àǹtí wa ṣe gbọ́ o, àǹtí wa fashion. Ṣé ẹ mọ̀ pé mo ṣe gist kan lánàá tí mo sọ̀rọ̀ pé àǹtí wa fashion rò pé ọ̀rọ̀ ti parí nígbà tí àwọn ti bímọ fún kábíyèsí pé àwọn ti take over palace nìyẹn. Ẹ̀yin èèyàn lé. Ẹ̀rí tí mò ń rẹ́rìn. Èèyàn bímọ fún ọkùnrin. Ìyẹn ò ní kọ́kùnrin yẹn nífẹ̀ẹ́ o. Ẹ má jẹ́ ká ṣe mistake o, ẹ̀yin èèyàn mi. Especially ẹ̀yin obìnrin tá a ṣẹ̀ṣẹ̀ ń dàgbà tó jẹ́ pé ẹ̀ tí ì lọ sí ilé ọkọ. Ẹ farabalẹ̀. Ẹ má rush. Nítorí wípé kò sí ibikíbi tí Ọlọ́run tí ó fẹ́ mú yín lọ tí ó mọ̀ sí. Ẹ má jẹ́ ká kánjú lá ọbẹ̀ gbígbóná nítorí pé ọbẹ̀ gbígbóná a máa jóni lẹ́nu. Ṣùgbọ́n ẹ jẹ́ ká ní sùúrù ká yan adé orí tiwa nítorí ọjọ́ iwájú ká bàa lè ní ìfọ̀kànbalẹ̀. Kí ni mo fi ń sọ èyí? Nǹkan tí mo fi ń sọ èyí ò ní wípé ẹ̀yin náà rí i pé látìgbà tí àǹtí wa ti bí àwọn ìbejì, kábíyèsí gan ò ráyè tiwọn. Kábíyèsí, ibi tí ọkàn wọn wà ni wọ́n wà. Ibi tí ọkàn kábíyèsí wà ní ọ̀dọ̀ Queen Naomi, kò sí obìnrin kankan tí kábíyèsí fẹ́ rí bí ó ń ṣe Queen Naomi. Ẹ má jẹ́ àparọ́ fúnra wọn, ẹ má jẹ́ àtànra wa. Ìfẹ́ òtítọ́ náà ń pè yín. Nítorí pé Queen Naomi ò bá ọlá, wọn ò bá nǹkan kan wá sí inú pálásì yìí ju ìyẹn lọ. Wọn ò ní nítorí title àwọn fi fẹ́ kábíyèsí. Ìgbà tí Queen Naomi fẹ́ kábíyèsí, ṣẹ́yìn ò rí wọn ni. She does not have pride for wealth. Wọ́n gbé ọ̀rọ̀ ọlá, iyì, ẹ̀yẹ, olórí, wọn gbé sórí wá sínú palace. Wọ́n wá sínú palace yẹn nítorí pé Ọlọ́run ní kán wá fẹ́ kábíyèsí náà fi fẹ́ kábíyèsí. Ẹ̀yin náà dẹ̀ rí bó ṣe rí ńgbà yẹn. She is innocent. Wọn ò mọ̀jú pé wọ́n máa gbàdúrà lọ nígbà yẹn. Wọ́n ń wọṣọ, wọ́n ń wọ earring up till now. Queen Naomi ń wọ earring up till now. Má jẹ́ ń kúrò lórí gist yìí. Wọ́n ní àǹtí wa, wọ́n náà sọ dẹ́ndé ọ̀rọ̀, àǹtí wa fashion, ẹ̀yin èèyàn lé. Wọ́n ní àǹtí wa ní Royal Manor tí kábíyèsí fún Queen Naomi, ilé àwọn èèyàn pàtàkì, àwọn èèyàn ìyẹ́, àwọn èèyàn ìbùkún, àwọn èèyàn ìdùnnú tí kábíyèsí gbé fún Queen Naomi, wọ́n láwọn ló yẹ kí kábíyèsí gbé fún o. Wọ́n láwọn fún kábíyèsí ní ọmọ méjì. Kábíyèsí wa ló ń gbé ilé fún Queen Naomi. Wípé ṣé ọmọ àwọn kọ́ ló yẹ kó ní ilé yẹn ni? Ẹ̀yin èèyàn lé, ṣé lóòótọ́ ni àbí irọ́? Ẹ jọ̀ọ́ ẹ bá mi dáhùn question yìí. Ẹ bá mi dáhùn question yìí. Ṣé lóòótọ́ kábíyèsí ilé tí wọ́n gbé fún àǹtí wa fashion, ṣé lóòótọ́ àwọn ló yẹ kán gbé fún àbí Queen Naomi? Ẹ lọ sí under comment section, ẹ bá mi answer. Ọ̀rọ̀ tó ń sọ yẹn ó ju ẹnu ẹ lọ. Tó bá jẹ́ pé lóòótọ́ ló sọ bẹ́ẹ̀ o, ọ̀rọ̀ tó ń sọ yẹn ó ju ẹnu ẹ lọ. Ìwọ nítorí pẹ́pẹ́ sí o, nítorí pé wọ́n ti bí ìbejì fún kábíyèsí. Ilé yẹn ìwọ ló yẹ kó o ní. Kí ló dé? Ṣé ìgbà tó fẹ́ kábíyèsí, ṣé ìwọ ò mọ̀ wípé kábíyèsí níyàwó tẹ́lẹ̀ kó tó wá sínú palace? Àbí ìwọ ò gbọ́ nípa Queen Naomi? Àbí ìwọ ò gbọ́ pé Queen Naomi ti bí àrẹ̀mọ kó tó dé pé ó wá sínú palace? Because ẹ máa ń ṣe nǹkan tó jẹ́ pé ó máa ń ya gbogbo wa lẹ́nu. Pé ṣé ìgbà tẹ́ ń ṣé ẹ ronú ni? Ó máa ń yà wá lẹ́nu. Because ẹni tó bá ní làákàyè kò ní sọrú ọ̀rọ̀ tó sọ yìí. Pé ìwọ ló yẹ kán gbé ilé yẹn fún, àwọn ọmọ ẹ ló yẹ kán gbé ilé yẹn fún. Jọ nítorí Ọlọ́run,
ṣé first child yẹn ni àwọn ọmọ yìí ni àbí first child yìí kábíyèsí? No, kábíyèsí ti bímọ, wọ́n ti bímọ dáadáa. So what are you talking about? Kí ló ń sọ? Kí ló ń sọ wípé ìwọ ló yẹ kán gbé ilé fún? Ẹ máa ja ìjà tó jẹ́ pé kò nídìí, kò make sense. Àwọn ìjà tẹ́ máa ń jà nìyẹn. Ìjà tó ń jà ní ìsìn, ó ń jà ó dẹ̀ ń jẹ̀bi fún rẹ̀. Ó ń jà ó ń jẹ̀bi fúnra rẹ̀. Ẹ̀yin èèyàn lé, ṣé ń feel mi? Wọ́n ló ní ó yẹ kí kábíyèsí gbélé yẹn fún, nítorí òun ti bí ìbejì fún kábíyèsí, òun ló yẹ kí kábíyèsí hánà. Ìgbà kan la gbẹ́ pé mi kàn ṣe gist yẹn ni, ipe wọn ló nídìí bodyguard 5 nítorí pé kí ni ná àmàwá rògbò àmàwá kankan ò ẹ̀yin ara lé. Ó nídìí bodyguard 5 fún kí ni? Nítorí pé ó bíbejì. Mo gbọ́ pé woman kan ó bíbẹ̀ sàn. Ó dẹ̀ tó àwọn ọmọ yẹn without no maids, kò gbọ́mọ ọ̀dọ̀ kankan, kò gba aṣọ́lé kankan. Àwọn ọmọ 9 ló bí lẹ́ẹ̀kan náà, ó dẹ̀ tọ́jú wọn dáadáa tán fi dàgbà. So kí wá ló dé? Kábíyèsí kan máa ń wẹ̀, wọ́n máa ń rẹ́rìn ni. Tó rán mọ́rú yín, ìtorí ẹ̀ náà fi máa ń wẹ̀ tó fi máa ń rẹ́rìn, wọ́n mọ́rú yín dáadáa. Ẹ wo ẹ̀yin èèyàn lè ṣe rí nǹkan tí kábíyèsí ṣe fún Queen Naomi yẹn. Ó bá wọn olórí lójijì ni. Ó bá wọn lójijì, wọn ronú sí, wọn expect ẹ̀. Bàbá wẹ̀rín ńlá, mo kan sára sí yín, ẹ káre o jàre. Ẹ káre, ẹ kú tọ́jú Queen Naomi. Wọ́n ti rò pé báwọn ṣe lọ gbé orí màálù sínú apartment Queen Naomi yẹn, wọ́n ti rò pọ́rọ̀ ti parí. Wọ́n ti rò pé kò sí nǹkan kan mọ́ tó lè ṣẹlẹ̀. Ẹ̀yin èèyàn mi, ẹ jẹ́ kí n kọ́kọ́ kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti lẹ́yìn òdì wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV kí n tó parí gist yìí. Mashola Gist TV ń kí yín, adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín, Mashola Gist TV ń kí yín ó ní ẹ ṣé o, lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà, lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ̀ ń like, tẹ̀ ń share, adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa, ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. À ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé, à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí, ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ̀yin èèyàn lé, pẹ́rẹ́ fúru bá ṣe gbọ́ tí àǹtí wa fashion tí wọ́n ní ilé tí kábíyèsí fún Queen Naomi yìí, wọ́n ní ọmọ àwọn ló tọ́ sí. Wọ́n ní ilé yìí, wọ́n ní ilé tó yẹ kí àwọn gbé ni àtàwọn ọmọ àwọn. Wọ́n ní kábíyèsí, wọ́n náà wá lọ gbé fún Queen Naomi, wọ́n náà sunkún, wọ́n lójú wọn pọ́n. Bá tiẹ̀ tún ṣe gbọ́ gan, torí mo ṣe gist yẹn pé wọn ò jẹun. Wọ́n ní màmá wọn, wọ́n ní gbogbo wọn náà ń bẹ̀ wọ́n, wọ́n ní wọn ò jẹun. Ẹ̀yin èèyàn lé, ẹ rí pé èyí tún lágbára. Ṣé ẹ rí ilé tí kábíyèsí fún Queen Naomi? Wọ́n fi kọ́ àwọn olórí yìí lọ́gbọ́n ni. Ọgbọ́n tí wọ́n dẹ̀ fi kọ́ wọn ni pé kí wọ́n má máa tójú bọ nǹkan tó yẹ pé Ọlọ́run ò fi wọ́n síbẹ̀. Kí ló dé tí mo fi sọ bẹ́ẹ̀? Ṣé ẹ mọ̀ pé fífẹ́ tí kábíyèsí fẹ́ gbogbo wọn nítorí pé kábíyèsí wọ́n fẹ́ kí Queen Naomi padà náà fi ń fẹ́ àwọn olórí. Kì í ṣe ìfẹ́ inú kábíyèsí ni kábíyèsí fi fẹ́ àwọn olórí. A ti ṣe gist rí dáadáa tán ní ìgbà tí kábíyèsí ń bẹ Queen Naomi tí wọ́n bẹ̀ wọ́n tí Queen Naomi ò padà ní kábíyèsí gbégbèsè láti máa fẹ́ àwọn olórí. Ìpè bóyá táwọn bá ń fẹ́ wọn, bóyá wọ́n á padà. Bí kábíyèsí ṣe bọ́ sí ọwọ́ àwọn olórí nìyẹn. Ṣùgbọ́n ilé tí kábíyèsí fún Queen Naomi,
kó jẹ́ nǹkan tó yẹ pé kábíyèsí fi pa òwe fún àwọn olórí ni wípé ibi tí ìfẹ́ ẹni bá wà ní ìṣúra ẹni wà. Bẹ́ẹ̀ ni ọ̀dọ̀ Queen Naomi ní ìfẹ́ kábíyèsí wà, kò sí níbì kankan, ọ̀dọ̀ Queen Naomi ni. Ẹ̀yin náà wo ibi tán ní kán dúró sí, ibi tí àwọn ọlọ́lá ń dúró sí. Queen Naomi ọlọ́lá ni Queen Naomi, ẹni iyè ni Queen Naomi. Wọ́n rí ojú rere kábíyèsí, wọ́n rí ojú rere Ọlọ́run. Ọlọ́run fún wọn ní iyì nítorí pé obìnrin tó ní ìbẹ̀rù Ọlọ́run ni wọ́n. Ìbẹ̀rù Ọlọ́run yìí kò dẹ̀ ní kúrò láyé yín Queen Naomi. Bí a ṣe gbọ́, wọ́n ní gbogbo àwọn ọba aládé tó máa ń dé sí palace, wọ́n ní bẹ́ẹ̀ náà máa ń dé sí. Wọ́n ní gbogbo àwọn èèyàn ńláńlá bí àwọn governors, àwọn president, wọ́n ní bẹ́ẹ̀ náà máa ń dé sí. Ibẹ̀ wá ní kábíyèsí gbé sílẹ̀ pé Naomi, ṣílẹ̀kùn ọlá mi, ìwọ àtọmọ ẹ lọ dé síbẹ̀ yẹn. Kí wá ló tún wá kù? Ẹ rí i pé ọlá àti ẹ̀yẹ ni kábíyèsí fi dé Queen Naomi. Wọ́n dé wọn ládé ẹ̀yẹ, wọ́n dé wọn ládé ọlá, because she deserve it. She deserve a lot. Ìwọ wá dé wá ní ibẹ̀ yẹn o, ibi tí ó yẹ kí àwọn ọmọ ẹ máa gbé àti wọ òní kábíyèsí gbé fún Queen Naomi yẹn. Àǹtí wa, ẹ má sọ nǹkan tó jẹ́ pé àwọn èèyàn á fi hàn yín jẹ lórí social media yìí o. Yóò mọ̀ pé èmi ò ń ta sí ẹ because mi ì like kí n máa disrespect èèyàn, ṣùgbọ́n ẹni tó bá kọjá yìí, ẹni tó bá kọjá yìí lórí social media yìí, àwa máa sọ̀rọ̀ sí i. Ọ̀rọ̀ tó sọ yẹn kò yẹ kó sọ bẹ́ẹ̀ o, tó bá jẹ́ o sọ bẹ́ẹ̀ o, tó bá jẹ́ o sọ o, kò yẹ kó sọ. O deserve ilé yẹn. Ẹni tó deserve ó ní Queen Naomi, kò sí any other person. Nígbà tí kábíyèsí kọ́ olórí quarters fún yín nínú palace, kí ló ṣẹlẹ̀ sí i? Ṣebí wọ́n sọná síbẹ̀ gbẹ̀yìn ni, nítorí pé ẹ fi ò pé owó tí kábíyèsí ná síbẹ̀ yẹn kò yẹ kán ná. Ṣé èèyàn tó bá gbádùn ṣó máa lọ sọ iná sí inú odindi ilé nítorí owú, nítorí ìlara? Ẹ lọ jó olórí quarters. Àbí rọ́tún nìyẹn? Gbogbo ayé ló gbọ́. So ṣé kábíyèsí ti wá gbàgbé? Kò sí mẹ́mórì wọn mọ́ pé jó lórí quarters. Kábíyèsí mọ nǹkan tó ń ṣe o, ẹ̀yin èèyàn mi. Ẹni tó tọ́ fún, ẹni tí ilé náà tọ́ sí, òun náà ti gbé fún yẹn. Bóyá ìyá kọ́ yín lọ́gbọ́n pé kẹ́ má máa lé ohun ayé, pé ohun ayé á báyé lọ ni. Ẹ wá ìfẹ́ òtítọ́, kẹ́ dúró ti ìfẹ́ òtítọ́. Ẹ má jẹ́ ká torí owó ká fi fẹ́ ọkùnrin, nítorí wípé ìgbẹ̀yìn èèyàn á rí pé ọkùnrin yẹn ò nífẹ̀ẹ́ èèyàn. Ó máa wá ìfẹ́ tiẹ̀, ó máa wá síwájú ni. Ẹ̀yin èèyàn lé, ẹ jẹ́ kí ọ̀rọ̀ yẹn jẹ́ kó kọ́ wa lọ́gbọ́n. Bí a ṣe gbọ́ nìyẹn o, wọ́n ní àǹtí wa sunkún, wọ́n ní wọ́n sun ẹkún yẹn, wọ́n ní kì í ṣe kékeré, wọ́n náà wá ń pariwo lé kábíyèsí lórí pé ilé yẹn o, ọmọ àwọn ló yẹ kó kán fún ní ilé yẹn. Ẹ̀yin èèyàn lé, ẹ̀rí ibi tí àǹtí wa tún gbọ́rọ̀ lọ. Ṣé ilé tí kábíyèsí wá rà fún ẹ ní Ìkòyí 400 million, ṣé kìí ṣe ilé àwọn ọmọ ẹ̀? Àbóre pé nítorí ẹ̀ ní kábíyèsí fi ra lé, torí àwọn ọmọ wọn náà fi ra lé. Tó o bá bímọ fún kábíyèsí, kábíyèsí ò ní ra lé yẹn fún ẹ. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wa, because bàbá wa mọ nǹkan tí ẹ bá wá sínú palace. Bọ̀ ìyẹn kọ́ ni a bá wá lénìí. Nǹkan tá a bá wá lénìí pé Queen Naomi ní ilé yẹn tọ́ sí, àwọn náà ní. Ìtorí ẹ̀ ni wọ́n fi ní kán dúró síbẹ̀ títí tí wọ́n á fi yanjú ọ̀rọ̀ lé tiwọn. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú kábíyèsí. Gbogbo nǹkan tẹ́ ń ṣe fún Queen Naomi, gbogbo ẹ̀ lárí o. And we do appreciate it. God will bless you more and more. Ẹ̀yin èèyàn mi tẹ́ wà nílé, mo kí yín kú ìsinmi lénìí. Ẹ kú Sunday olóyin. Ọlọ́run Elédùmarè á gbọ́ àdúrà gbogbo wa o. Ìbùkún àánú Ọlọ́run kò ní fi yín sílẹ̀ o. Bí a ṣe wọ inú ọ̀sẹ̀ tuntun, ọ̀sẹ̀ yìí á sọ̀yìn sówó, á sọ̀yìn sọmọ, á sọ̀yìn sálàáfíà. Gbogbo ẹ̀yin subscribers mi, mo kí yín. Ẹ̀yin new subscribers tẹ́ ẹ ṣẹ̀ darapọ̀ mọ́ wa, mo kí yín.
Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè o. Gbogbo bẹ́ẹ̀ ti ṣe ń subscribe, tẹ̀ ń like, tẹ̀ ń share, tẹ̀ ń comment, gbogbo ẹ̀ la rí. Ẹ ṣé, àdúpẹ́. Please share this video, like and subscribe. God bless you all. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Ó ṣe pàtàkì fún channel wa. Mashola Gist TV, love you all.